ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi wo fídíò tẹ́ ń wò lókè yìí bọ̀dà Lege mo mú wálé ní bọ̀dà Lege Miami bọ̀dà Lege Miami the matchmaker ọlọ́mọ ìkẹyàn kó sọ́wọ́ bọ̀dà Lege Miami wọ́n sọ wọn kọ́nu fídíò tẹ́ ń wò lókè yìí mo fẹ́ kẹ́ jẹ́ kájọ farabalẹ̀ gbọ́ bọ̀dà Lege Miami tó sọnù fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi mo fẹ́ kájọ pick 1 or 2 points nínú ẹ̀ kẹ́ wá sọ ẹni tó lẹ́bi nínú bọ̀dà Lege Miami àti ẹni tí bọ̀dà Lege Miami sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká wo fídíò yẹn náà tẹ́ bá ti wo fídíò yẹn tán màá bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ máa wo fídíò yẹn rè lókè. ìyá favour Amẹ́ríkà ìyá favour Amẹ́ríkà ẹ sanwó fún mi ẹni kí n bá yín wá ọkọ̀ fún ọmọ yín tó wà ní Dubai ẹ̀yin dé wà l'Amẹ́ríkà ẹni kí n bá ọmọ yín wá ọkọ̀ tó wà Nàìjíríà ọlọ́dẹ ṣe àrí ọmọkùnrin kan Nàìjíríà tó ń lo ìgbésí ayé ẹ̀ nínú ìdẹ̀ra tọ́lọ́dẹ kẹ̀ tó hands tó wà òkè lọ́mọkùnrin tó wà presentable ẹ̀yin wá gbé fóònù ẹ wá ń pe ọkọ ọmọ yín lẹ́yìn ìgbà tó ti date àwọn fún 4 months ẹ wá ń béèrè pé iṣẹ́ wo ló ń ṣe ẹ tẹ́ lè béèrè pé iṣẹ́ wo lè ọkọ ọmọ yín ṣe lè béèrè ẹ wá ń béèrè pé kí ni post ẹ̀ níbi iṣẹ́ ẹ wá tún lo style ẹ ń béèrè pé ló ń gbà lóṣù ìgbà tó máa parí ọ̀rọ̀ fọkọ ọmọ yín ẹni kò lọ wá ṣẹ́kúnṣẹ́ owó ẹ̀ ìgbé kò ṣàgbà 1 million lóṣù ẹ wá tún sọ wípé ó láti máa fún ọmọ tẹ̀yìn lówó lọ́sẹ̀ẹ̀sẹ̀ owó oúnjẹ lọ́sẹ̀ẹ̀sẹ̀ ọmọ yín dẹ̀ wà ní Dubai ọkọ ọmọ yín wà Nàìjíríà ó tún yá ọmọ yẹn ní pé kóhun lọ mọ bàbá ìyàwó òun kí ìyàwó òun tó dé láti Dubai ẹni kó má ti propose ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ gé picture wedding ring ẹ send ẹ sọmọ yín pé tó bá fẹ́ propose yẹ o kó má fi pàǹdà propose yẹ o mo jẹ̀yà lórí yín o ẹni kó lọ ra diamond àbí kó lọ ra góòlù kó lọ fi propose yẹ. ìgbà tó tún wáyá ọmọ yín tún dé láti Dubai dòwúdòwú lóde o dòwúdòwú Dayọ̀ gbéra láti ilé wọn lọ́hùn láago 3 olóde hòtẹ́ẹ̀lì tọmọ ẹ wà ọmọ ẹ ló sanwó hòtẹ́ẹ̀lì tọmọ yín dé sí o ṣó sọ fún yín ṣá Dayọ̀ ló sanwó o ìgbà tó máa débẹ̀ ó ní pé òun wá ọmọ yín sọ fún Dayọ̀ ọkọ ọmọ yín pé òun wá sí Nàìjíríà torí pọ̀pọ́sì àbí wedding òun wá ṣe introduction fún àbúrò òun ni Dayọ̀ tún ra bàtà wá fẹ́ni tó ń ṣe introduction o wọ́n tún gba bàtà lọ sí Ìlọrin o ọmọdé kẹyìn sọmọ yín bàtà sórí bẹ́ẹ̀dì ó ní tóun bá fọwọ́ kàn kẹ́ má ti máa lo ẹ̀gẹ́sì òun ó ní wàhálà yìí pọ̀ ó lè lẹ́ control òun ó lè méjì lòun fẹ́ pa òun ó ti lọ o Dayọ̀ ti bọ́ o ẹ sanwó fún mi lóòótọ́ èmi bá yín wọ́kọ̀ o èmi kò lè bá yín wọ́kọ̀ mi lè bá yín tó relationship yín o ìyá Dayọ̀ ìyá favour ẹ ti fọ ara yín lé ọkọ ọmọ yín lọ ẹ má dọ́dọ̀ tèmi mọ́ kò jù bẹ́ẹ̀ lọ ìyá favour l'Amẹ́ríkà mo bá yín sọ̀rọ̀ mojú mo bá yín jà mojú ni fídíò eléyìí mo ṣe torí àwọn tó wà ń ta torí wọn ò pé tọ́wọ́ máa tójú bọ̀ relationship ọmọ wọn torí wọ́n bá desperate fọmọ wọn. wẹ́ ẹ káàbọ̀ padà ẹ̀yin olùfẹ́ mi ẹ̀yin tèmi ẹ̀yin tí Stardom promotion ṣé ẹgbọ́n nǹkan tí Lege Miami sọ ẹgbọ́n nǹkan tí Lege Miami ẹgbọ́n nǹkan tó sọ now who is to be blamed between Lege Miami the mother-in-law àti ọkọ àti ìyàwó nínú àwọn mẹ́rin yẹn ta ni ká blame ṣé Lege Miami tó gbé àṣírí wọn wá síta gbangba ni ṣé mother-in-law yẹn ni ìyá ìyàwó yẹn ṣé ọkọ ìyàwó ni àbí ìyàwó gan fúnra rẹ̀ tó wà ní Dubai ta ni ká blame nínú àwọn mẹ́rin ta ni ká blame ẹ jọ̀ọ́ ẹ bá mi drop a comment section ta ló lẹ̀bi ṣé ìyá ìyàwó yẹn ni wọn ò mọ nǹkan tó ń ṣe ni àbí ọkọ tó wà ní Nàìjíríà tó bá wáyàwó ní Dubai ní o mọ nǹkan tó ń ṣe àbí bọ̀dà Lege tó wá bá wọn gbé sórí cyberspace tó tú wọn láṣìírí níta gbangba òun ló bá wọn wákọ ló bá wọn wáyàwó ló tún wá tú wọn láṣìírí níta gbangba ṣé o ní ká blame ni àbí ìyàwó ní ká blame ṣe rí àwọn kọ́nà èmi àkọ́kọ́ lé emphasis mi lórí ìyàwó yẹn náà torí pé àwọn obìnrin ta ní sìn ẹlòmíì ẹlẹ́dàá ẹ̀ ìyàwó kejì lọ́nà ní kó lọ ṣe ilé ayé wọ́n ti mọ́ látọ̀run pé bó ṣe ń lọ ìyàwó kejì ló lọ ṣe lọ́dọ̀dẹ̀ kìrìsìtẹ́nì kan àbí ìyàwó kejì ló lọ ṣe lọ́dọ̀dẹ̀ mùsùlùmí kan àbí ìyàwó kẹta ló lọ ṣe ṣùgbọ́n wọn ní accept faith wọ́n ṣàfẹ́ jẹ́ number 1 number 2 padà máa fún wọn ní problem ìyẹn point kan point kejì ni pé ẹlòmíì á máa rò pé irú eléyìí kéré sí ni
eléyìí kẹ́ eléyìí mi àtẹlé eléyìí kéré sí mi gan obìnrin mi máa ń fojú tẹ́ńbẹ́lú ọkùnrin mi obìnrin mi wà tó jẹ́ sisi single lady tí ó lè fẹ́ BSc holder á ní level of education ti ẹni ó lò sí tóun òun ti ní doctorate degree àbóhun ti ní PhD àbóhun ti máa ká useless professor òun ti ní doctorate degree so òun ò lè fẹ́ ẹni tó ní BSc lọ́kùnrin so obìnrin mi wà á kọ́ tó máa ṣe nìyẹn kò lè ṣe ìyàwó kejì kò lè fẹ́ ẹni tó ní BSc holder kò lè fẹ́ illiterate ọkùnrin tó yẹ pé illiterate lọ́wọ́ nǹkan ẹlòmíì lọ́kùnrin ó lè máa wà successful ju ẹlòmíì tó kàwé gboyè rẹpẹtẹ àìmọye tá a ti rí àìmọye gọ́vnọ̀ sílẹ̀ pé wọn ò ní jọ SSC holder ni wọ́n tó dé padà di gọ́vnọ̀ Nàìjíríà yìí ó wà dáadáa so nígbà tó bá yí wà ṣọ́ọ̀gù òde tó yí wà youth yẹn obìnrin máa fi wọ́n ṣakọ ní pé eléyìí tí ó kàwé eléyìí tó ṣe kìíní kan whereas orí ọlọ́lá lẹ́ni yẹn gbé wáyé ṣùgbọ́n tó kókó kàwé obìnrin á máa fi wọ́n ṣakọ obìnrin mi àwọ̀ ẹlòmíì báyìí pé eléyìí kò tiẹ̀ fine eléyìí tó ugly ilé mi máa lọ fẹ́ eléyìí tó ugly ilé mi máa lọ fẹ́ whereas ẹni tó sọ pé ugly yẹn owó ti dọ̀wọ́ ẹni tó bá dọ̀wọ́ ẹ̀ tàbájọ túṣà ara yín ó máa fine pa ó máa look more handsome á wà presentable níta ṣùgbọ́n ó ti fojú tẹ́ńbẹ́lú ẹ̀ pé ẹni tí ó wà handsome tí ó ṣe rí pẹ̀lú mi eléyìí ṣe rí pẹ̀lú mi so obìnrin àwọn ló máa ń fa tó máa fi live miserable life at the end of the day tó máa di pé wọ́n máa bọ̀ wá lọ máa fi ọkọ wọ́n máa fi wọ́n máa bẹ ọkùnrin wọ́n ṣe máa wá ọkọ fún wọn lọ́dọ̀ Bọ̀dá Lẹ́gẹ́ àsìkò tó yẹ kó fi ró pẹ̀lú àwọn ọkùnrin tó wọ́n pé tó ṣì young dáadáa wọ́n máa fi máa ṣakọ wọ́n máa fi máa fọkùnrin ṣakọ at the end of the day àìmọye wọn rẹpẹtẹ lórí platform Bọ̀dá Lẹ́gẹ́ wọ́n ṣe máa ní kó sún sẹ́yìn kó ń ṣí ọyàn lẹ̀ díẹ̀ kó ṣì dí lẹ̀ díẹ̀ kó ń lọ sẹ́yìn Bọ̀dá Lẹ́gẹ́ ṣe máa fi wọ́n pa lórí social media ó ga o so ẹni tọ́rọ̀ mi bá bá wí lóbìnrin adákẹ́lẹ́ tó wà ara yín ṣe o kò tí pẹ́ jù láti lè fọwọ́ ara yín kẹfì tún wà ara yín ṣe kí Bọ̀dá Lẹ́gẹ́ kẹ má máa jẹ́ kí Bọ̀dá Lẹ́gẹ́ máa useless yín lórí cyberspace lórí TikTok lórí Facebook wọ́n máa useless wọ́n máa fi yín pa tẹ bá wo program mi báyìí àti rẹ́rìn yó ok mi ọmọ yín lólùfẹ́ yín náà ni Olúayé mo kàn ní kí tó wá fún yín díẹ̀ jẹ lẹ́nìí ni Bọ̀dá Lẹ́gẹ́ ni mo mú wá fún yín lẹ́nìí ẹ bá mi drop comment yín sínú comment section kí lè yẹn rí sí Bọ̀dá Lẹ́gẹ́ wá sọ yín tani ká blame nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yẹn ẹ ṣé ó dàbọ̀ màá tún máa rí yín nígbà míì láìpẹ́ láì jìnnà yín náà ni stay blessed.